gbajúgbajà pásítọ̀ tó tún jẹ́ olóṣèlú ni tó ti fìgbà kan rí díje du ipò igbákejì ààrẹ lórílẹ̀‐èdè yìí pẹ̀lú olóògbé Muhammadu Buhari lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2011 tó tún ti jà du ipò tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lásìkò ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2022 tó tún jẹ́ kó di mímọ̀ pé Olúwa sọ fóun wípé gẹ́gẹ́ bí ààrẹ àná olóògbé Muhammadu Buhari bó ṣe jẹ́ ààrẹ ìkẹẹ̀ẹ́dógún 15th president of Nigeria, òun ni Olúwa sọ pé òun yóò jẹ́ ààrẹ kẹrìndínlógún 16th president of Nigeria. èèyàn pásítọ̀ Túndé Bákàrè tó jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ ìjọ Citadel Global tó wà lágbègbè Ọ̀rẹ́gùn lọ́nà Ọjọ́ta ní ìpínlẹ̀ Èkó là ń sọ nípa ẹ̀ ó mà ti tú àṣírí nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé Goodluck Jonathan ìyàwó ààrẹ ìgbà náà yan ìyàwó Goodluck Jonathan arábìnrin Patience Jonathan tí ó gbáyé mọ̀ sí Mama Peace àti ìmọ̀ràn tó fún àwọn méjèèjì tí wọ́n ṣàmúlò ṣùgbọ́n tí wọn kò gbọdọ̀ gbé ìgbésẹ̀ gidi lé lórí lọ́dún 2014. nínú fọ́nrán fídíò tí ó wà níta èyí tí iléeṣẹ́ Channels Television tó fi síta ẹni wọ́n ti ń bi pásítọ̀ Túndé Bákàrè lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú lórílẹ̀‐èdè yìí àti bí òṣèlú ọdún 2027 yóò ṣe rí. àsìkò náà ni bàbá náà inú bá mú wọn rántí tó ṣẹlẹ̀ lásìkò ètò ìdìbò tí wọ́n fi lé Jonathan lọ́dún 2015. ó ní níbi ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ìní Jonathan ló ránṣẹ́ pé òun lọ sí Àbújá. ó ní níbẹ̀ ìní òun àti ìyàwó ẹ̀ Patience Jonathan ìní wọ́n ti ń bẹ òun wípé kí òun ṣàtìlẹ́yìn fún Jonathan láti lè má jẹ́ kí àwọn ẹgbẹ́ òṣèlú APC tó ń ṣẹ̀dá sílẹ̀ kán gbàjọba kúrò lọ́wọ́ ẹ̀ nítorí pé wọ́n rí ọ̀rọ̀ tóun sọ tóun ti fi tako Jonathan tó sì ń ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC. pásítọ̀ Túndé Bákàrè ní níṣẹ́ ni ìyàwó Jonathan máa kúnlẹ̀ wọ̀ síwájú òun tó di òun ẹsẹ̀ méjèèjì mú tó sì ń jẹ́ kóun di mímọ̀ fóun pé kóun jọ bàbá lòun jẹ́ fáwọn kóun má ṣe fi àwọn sílẹ̀ kóun ṣe àtìlẹ́yìn fáwọn kí ọkọ òun kó lè ṣe sáà keje. pásítọ̀ Túndé Bákàrè ní bó tilẹ̀ jẹ́ pé òun kọ́kọ́ yarí pé òun ò lè gbà nítorí pé òun ti bá Jonathan sọ̀rọ̀ tí kò gbọ́ àti pé kó lọ kojú àwọn alátakò ṣùgbọ́n ó nígbà tẹ́bẹ̀ náà pọ̀ òun padà gbà. pásítọ̀ Túndé Bákàrè ní òun lòun wá sọ fún Jonathan pé ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ó ní kó lọ ṣe ìpàdé àpérò orílẹ̀-èdè yìí yan National Confab láti pé gbogbo àwọn adarí ẹ̀yà kọ̀ọ̀kan kí wọ́n jọ jókòó papọ̀ kí wọ́n jọ jíròrò lórí àtúnṣe òfin Nàìjíríà àti bí ọjọ́ iwájú Nàìjíríà yóò ṣe rí. pásítọ̀ Túndé Bákàrè ní ìdí èyí iná jẹ́ kí Jonathan kó ṣe ètò ìpàdé àpérò ọdún 2014 ṣùgbọ́n ló wá ṣe òun láàánú pé kò ṣàmúlò àbájáde ìpàdé àpérò náà tó sì ní eléyìí fi hàn pé àwọn táwọn jẹ́ pásítọ̀ àti olùdásílẹ̀ ìjọ ńláńlá àwọn lẹ́nu gidigidi àwọn sì máa ń gba àwọn ààrẹ àti alágbára Nàìjíríà nímọ̀ràn èyí tí àwọn èèyàn kì í mọ̀ ní kọ́.